Níbo náà ń pè bí? Níbo náà ń pè bí? Air France náà pè bí. Yìí? Olódò náà. Paris náà pè bí. No network. Ìjọra. Àbí network yín ò tí ì dá? Ìjọra la wà yìí. Àbà, network yín ò tí ì dá. Your network has failed. So Ìjọra lẹ́wà yìí. No network. Wọ́n ẹ̀ṣẹ̀ mọ́. Níbo ilẹ̀ ń lọ? Akówọjọ. Allahu Akbar. Paris náà ń pè bí? Paris náà ń pè bí? Ó yá straight. Toronto, Canada. Toronto. Ti báyìí. Ẹ kó fọ́kìn lọ. Hey guys in Canada, she's there. Say hello to your friends. Yes. Mama, no network. Kí ló ṣẹlẹ̀? Saturday máa loud gan ní Manitoba, you know. Owó báwo? Kò sí network kò sí Canada. Ẹ bá mi fọ̀ sí wọn létí, ẹ pariwo sí wọn létí. Ẹ kéde fún wọn sẹ́yìn. Kí ló gbé yín dé Canada? Ẹ ti padà ṣe mistake. Kí Sodiq Adébáyọ̀, a ti padà ṣe mistake. No, Saturday ní Manitoba. Ó máa loud gan. Àwọn tó kù ṣì ń bọ̀. Ẹ wò ó. Ẹ pàdé wa ní Àṣàdé. Powered by Niyi. Yasni Communication. Niyi ti wá gan. Ẹ̀yin Ìbàdàn tó wà ní ọwọ́ yín dà. Ìbàdàn tó wà ní ẹ̀yin Ìbàdàn yàtọ̀ Ìbàdàn. Káwọn ará Ìbàdàn lè dé Ìbàdàn. Kíni? Káwọn ará Ìbàdàn ẹ ṣé àwọn ọmọ náà tó ń bàdàn ni. Ó lè gbà mí o. Nǹkan tí ń ṣe ìyá. Wọ́n bí tó tó ní ká ní. Ṣé ìjọ fún ọjọ́ India? Yorùbá ẹjọ́ mo tún fi Yorùbá mo fi ṣiṣẹ́ mo fi jẹun. Ọ̀nà ilé ìmọ̀tàṣe Èkó náà ń dé. Ìyàtọ̀ ló lè sọ ìgbà rí. Every
Thank you, guys.